ta ló jẹ́ fọṣẹ yìí fọṣọ, ta ni ó fepo alákànṣe bẹ̀, ta ni jẹ́ filẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́ sọ́mọ rẹ̀ lọ́rùn, ta ni ó fodó àkókò gúnyán o, ta ni jẹ́ lánà délé àwúrèbe. Èyí ló fi jẹ́ ká máa mọ̀ pé ká gbà fọlọ́run nìkan ṣoṣo ní ìsinmi o, torí pé kádàrá tẹ́ ẹ rí kò ṣeé kọ̀ láì gbà, bó ṣe wo Olúwa ló ń ṣọlá. Ọba tó dára bí eléwé ló dára bí aláṣọ. Ọlọ́run àdàbà ló dẹ́yẹlé, ẹyẹlé ń sunlé, àdàbà ń sùn ta. Ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí, ká máa gbàdúrà fún àlùbáríkà lórí gbogbo iṣẹ́ tá a bá ń ṣe. Ìyá Nítọ̀pá olórí 13 tá a kà tán, ọ̀pá péjò láì jẹ. Àlàbá àti Ṣítù wọ́n lọ jalè ní báǹkì Làrẹ́, lẹ́yìn ọ̀rẹyìn wọn ò rówó gbé, kò sí sílè kan àfi ìwé lásán tí wọ́n fi ń ṣe ìṣirò owó ní báǹkì. Ẹ jẹ́ á tẹ̀síwájú nínú ìwé bàbá wa Àtótó Arére, ìwé bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkédìjí. Yorùbá dùn kà, Àtótó Arére. Àtótó Arére, Yorùbá dùn kà. Bùkọ́lá Ọ̀ṣunwòyí náà rèé, ọmọ bíbí Owólabí lèmi ń ṣe. Mo lémi ní ṣàró àwọn gá oníbó ẹja, ṣàró gbọ́gbọ̀n yí àwọ̀ atárúgbó ṣe lóge, ṣàró ọ̀gbẹ́tòjò tẹ̀rùn oníbó àwọ̀ ọ̀wọ́ tán, ibi gbogbo ní jẹ́ lómi lómi. Ẹni tó bá bá mi dé ṣàró àwọn gá ṣùkúṣùkú ẹja la ó fún jẹ, èèyàn tí ò bá mi dé ṣàró àwọn gá egungun ẹja ni yóò jẹ. Èmi lọmọ gbígbámòde dára, ìgbámòde bàjẹ́, ọ̀ká ńlá abojú pupa. Ẹ wo orí 14 ló kàn, ẹsẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run, ojú ìwé 42. Kò jẹ́ rí bẹ́ẹ̀, irọ́ yà ni. Kí wá ní èrè gbogbo ápọn? Kí wá ní ààbọ̀ ẹ̀yìn wàhálà? Kí ni gbogbo ìgbòkègbodò yọrí sí? Òkú sùn kalẹ̀ bí ẹran iléyá, ẹ̀jẹ̀ ń dà yàlàyàlà lára ènìyàn, ajá kú, ènìyàn rọ̀run, mọ́tò ń jóná lọ kẹ̀ù lọ́nà omi funfun. Ṣítù Adárípọ́n wà ní ìdùbúlẹ̀ àìsàn, owó oníṣègùn wà nílẹ̀ gọbọi tí wọ́n ó san. Ká wá sọ pé ìwé ìṣirò owó nìkan ló wà nínú àpótí tí wọ́n jí gbé tó dá gbogbo rògbòdìyàn ọ̀hún sílẹ̀. Kò jẹ́ rí bẹ́ẹ̀. Ogún akọ́bò dárudáru, ọwọ́ rẹ̀ ń gbọ̀n ṣìṣìṣì. Ṣé bí wọ́n tilẹ̀ ní àpótí 4 ni àwọn ọlọ́pàá já sílẹ̀ ní báǹkì ọ̀hún lálẹ́ àná ni? Àpótí yòókù pòórá ni àbí ó ti jẹ́? Ọ̀kan ṣoṣo tí wọ́n sì wá rí jẹ́ àsán tákàdá pánṣá. Irọ́ yà ni. Òmùlẹ̀múfo ti lè jẹ́, àwọn kò gbọ́dọ̀ forí ṣánpọ́n bẹ́ẹ̀, èèwọ̀ òrìṣà. Àwa dàbí iṣẹ́ àṣedànù àbí báwo? Akọjá ewé ò gbọ́dọ̀ má jẹ́ ọ̀wù, jẹ́ ojú lásán nìyí. Gbogbo ìlú gbọ́dọ̀ ti dàrú báyìí nígbà tí wọ́n bá bá òkú ọdẹ gìlọ̀tọ̀ níwájú báǹkì ní Ìlàrẹ́. Àwọn ọlọ́pàá ti máa yán físánfísán kiri, wọ́n á ti máa sá sókè sá sódò, ajá wọn á ti máa fimú fílẹ̀ káàkiri. Ajá gbogbo. Ǹjẹ́ àwọn tilẹ̀ gbàgbé nǹkan kan síwájú báǹkì ọ̀hún tí àwọn ọlọ́pàá pẹ̀lú ajá wọn lè máa tọpa rẹ̀ tí ó lè tọ́ka sọ́dọ̀ àwọn? Kò dájú. Àfi ìgò ọtí àti ife. Ibo ni fìlà ọ̀hún tilẹ̀ bọ́ sí? Àfi kí ẹnikẹ́ni má sì dá ṣáàntọ́ ọtí yòókù wò kí òun náà má bàa sun oorun ọ̀ràn. Ṣùgbọ́n ẹ̀gbin odò ni kì í pani, akáṣe a máa yọni lẹ́nu. Àti pé irú èyí gan ní jẹ́ àtẹnujẹ. Bí ènìyàn lè wọ̀lú lọ báyìí ni ìbá rí ìran wò, ṣùgbọ́n bí ènìyàn ń sínwín lọ́wọ́, bí wọ́n ń di olúwa rẹ̀ lójú méjèèjì, kò jẹ́ wọ̀lú lọ báyìí. Ẹ̀fún àbẹ́ẹ̀dì. Ṣítù yíra po lórí ibùsùn rẹ̀, ó sì gbin kìn. Inú Àlàbá dùn. Ó yẹ aago ọwọ́ rẹ̀ wò, aago 10:20. Ọ̀rọ̀ ẹnìkan ní nira ẹni tó bá rí ẹni fọ̀rọ̀ lọ̀. Ìṣòro rẹ̀ dínkù díẹ̀ bí Ṣítù bá tají. Ẹnì kejì dé náà nìyẹn. Àfi pé bóyá ni Ṣítù ó lè gba òun gbọ́ pé owó kankan kò sí nínú àpótí tó pa á lápatì kalẹ̀. Ọlọ́run nìkan ló lè jẹ́rìí afẹ́yín pínran. Àmọ́ àrùn ojú ni, kì í ṣe àrùn inú. Nígbà tí Ṣítù fúnra rẹ̀ bá ń fojú ara rẹ̀ rí ìwé báǹtùbàǹtù, báwo ni yóò tún ṣe lè máa ṣiyèméjì? Tí wọ́n bá ti kó sínú àpótí tí àpótí kún, òun gbọ́dọ̀ tọ́jú àwọn ìwé náà dáadáa ni. Àti pé kò sì ní ṣe fi sílẹ̀ nínú abà níhìn-ín nítorí àwọn ọlọ́pàá lè fi mú fílẹ̀ dé abà. Bí wọ́n bá fi bá ìwé wọ̀nyí nínú abà, irú ọṣẹ wo ni olúwa rẹ̀ tún lè fi wẹ̀ mọ́? Korodóòmù kò jìnnà sí igbá ẹ̀yìn olúwa rẹ̀. Káùkáù ni ìbọn ó máa ṣe.
àfi bí ó bá lè ṣàlàyé ọ̀nà tí àgbàdo gbà dé ikùn ijò. Ṣítù béèrè omi mímu. Àdìgún ti sọ pé bí òǹgbẹ bá ń gbẹ ẹ́, wàrà inú agolo ni kí òun fún un mu. Ó tilẹ̀ fi agolo wàrà 4 sílẹ̀ nígbà tí ó ń lọ. Àlàbá mú agolo kan, ó fi ìṣó lù ú, ó da wàrà inú rẹ̀ dé ìdajì sínú ife kan, ó fi omi díẹ̀ lù ú, ó sì gbé e fún Ṣítù mu. Ṣítù fẹ̀sọ̀ dìde jókòó, ó mú un. Ó hàn gbangba pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni Ṣítù wà. Òun kọ́ ló mu wàrà, ó forí fo ara rẹ̀ lásán ni. Ọ̀rọ̀ nípa owó inú àpò tí kò tíì ṣe é fi lọ̀ báyìí rárá ni. Bí ènìyàn tilẹ̀ sọ, Ṣítù kò lè gbọ́. Bó bá gbọ́, kò lè yé. Bó yé, kò lè fèsì. Àlàbá kò tan ara rẹ̀ jẹ lọ títí mọ́. Ó ta àpótí báǹkì rù, ó sì gbọ̀nà igbó kìjikìji lọ. Ó wo ibi tí ìtàkùn ti bòrúurú mọ́ igi òrúwọ kan. Ó gbẹ́lẹ̀ lábẹ́ ìtàkùn yìí. Ó sì bo àpótí náà mọ́lẹ̀ níbẹ̀. Lẹ́yìn èyí, ó kó erùpẹ̀ lé, ó sì kì í bọ́bọ́bọ́. Ó kó ìràwé lé e lórí, ó sì tún fi ọgbọ́n to ìtàkùn tí kò tíì já. Ó fa gbogbo ìtàkùn tó ti já, ó sì kó wọn rìn jìnnà kúrò nítòsí ibẹ̀. Ó wá ṣàmì sí ọ̀gangan igi yìí. Ó sì padà sọ́dọ̀ Ṣítù ní àbá olóró. Aago 12 kọjá ìṣẹ́jú 4 nígbà tí ó wo aago ọrùn ọwọ́ rẹ̀. Ó fọwọ́ kan ara Ṣítù. Ara Ṣítù kóná láláálá. Ṣítù yájú pẹ́. Ojú rẹ̀ sì rẹ̀ dòdòdò bí ẹ̀yìn náà ọlọ́tí. Ó kú nàúnà. Ó ṣàmájọ̀gọ́nù. Mo fẹ́ mu mi. Ṣítù ló sọ̀rọ̀ yìí ni àbí ẹlòmíràn? Nítorí ohun tó jáde lọ́fun rẹ̀ yìí kì í ṣe ti Ṣítù. Àlàbá tún fi omi po wàrà fún un mu. Ojú rẹ̀ kò ṣe é kò ya ògúnná méjì kàndùkàndù. Ìtọ́ ti yí mọ́ ẹ lẹ́nu. Ó wà fún. Ó sì tún kẹlẹ̀ǹbẹ̀ sára ògiri pọ̀. Ẹ̀jẹ̀ ní kẹlẹ̀ǹbẹ̀ náà. Ó lẹ̀ mọ́ ara ògiri. Ó dàbí osùn. Ṣé wọn ò rí gbà padà? Ọlọ́run ò jẹ́. Àbí kí ni ènìyàn ti tún lè dáhùn ní irú àsìkò yìí? Àti bí òtítọ́ kúkú ni pé wọn ò rí gbà padà. Tọ́jú rẹ̀ o. Ìwọ náà ò jẹ́rìí. Ibo ló gbé sí? Ó ya Àlàbá lẹ́nu pé bí Ṣítù kò ti jẹ́ ará ayé tí kò sì jẹ́ ará ọ̀run tó yìí, owó ni ó tún fi ọkàn rò nípa rẹ̀. Ìwọ ṣáà fi ọkàn rẹ balẹ̀, jẹ́ kí ara rẹ lè ná. Ṣítù dákẹ́. Ó dájú pé ọkàn rẹ̀ balẹ̀ lọ́hùn-ún bí ó tilẹ̀ mí pókanpókan. Báyìí ni wọ́n wà ní àbá olóró fún ọjọ́ 4 gbáko. Tí Àdìgún wá, tó ń lọ, tó ń pààrà bí eṣinṣin tí elégbò ń fi ọwọ́ lé kúrò lójú egbò. Ó ń gún Ṣítù lábẹ́rẹ́, ó ń fún lóògùn. Ṣítù ń dákú, ó ń dájí. Àlàbá dúró rigidi, kò lè yẹsẹ̀ lọ síbì kankan. Ọ̀nà àti pẹsẹ̀ dàdà. Ó ti fi ara rẹ̀ ṣọfà èyí ná. Bí Ṣítù bá fi kú, òkú á ti di 4 lórí ọ̀rọ̀ yìí, lórí òfurugbádá. Ikú kò sì jìnnà tó bẹ́ẹ̀ yẹn. Àìtí ìdé ikú là ń so àjàmọ́rùn. Bí ikú bá dé, àjà ò já mọ́ nǹkan kan. Ní ìrọ̀lẹ́ ọjọ́ 4 ni rédíò ṣe ìfilọ̀ àràmọ̀dà kan. Àlàbá kájọ. Ìrònú jẹ́ lógún pátápátá. Ó ronú lọ kánrin. Ní rédíò bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí ló pe ẹ̀mí Àlàbá padà. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn méjì kan tí wọ́n gbàgbọ́ pé ó lè ran àwọn lọ́wọ́ gidigidi nípa ọ̀rọ̀ ìfipájálè tí ó ṣẹlẹ̀ ní báǹkì Ìlàrẹ́ lẹ́nu ọjọ́ 3 yìí. Àárọ̀ ọ̀la ni àwọn méjèèjì ó fojú ba ilé ẹjọ́. Èyí ló mú Àlàbá takìjí tí ara rẹ̀ kò fi balẹ̀ mọ́. Ta ni àwọn ọlọ́pàá mú? Ta ni wọ́n ṣì mú? Àbí irọ́ sì ni wọ́n pa? Kí àwọn tí ó ṣiṣẹ́ yìí gan-an lè rò pé kò séwu mọ́. Kí wọ́n wá yọjú sóde. Kí ọwọ́ àwọn ọlọ́pàá lè tẹ àwọn ọ̀daràn gidi. Ta ni kò mọ irú ọgbọ́n bẹ́ẹ̀? Wọ́n dẹ tàkúté, wọn ò fi erùpẹ̀ bò. Àbí wọ́n sì mọ̀ọ́mọ̀ mú àwọn kan ṣá. Kí wọ́n tó máa bá ìwádìí lọ lábẹ́lé. Nígbẹ̀yìngbẹ́yín, kí wọ́n wá tú àwọn tọ̀hún sílẹ̀. Kí wọ́n kó àwọn tó ṣiṣẹ́ yìí gan-an. Bí ìgbà kékeré. Tí àwọn bá ń wá ògòǹgò lórí àtàn ní oko ìmìnì lọ́hùn-ún. Bí ó bá ṣe ọmọ ìgòǹgò ní ọwọ́ tẹ̀, wọ́n á máa fòòró ọmọ ìgòǹgò náà. Wọ́n á wí pé ọmọ ìgòǹgò mú ìyá rẹ̀ wá. Ta ni ọmọ ìgòǹgò tí àwọn ọlọ́pàá mú yìí? Onítọ̀hún kú ìyà. Mọ̀kànmọ̀kàn ni. Ọjọ́ tí Àlàbá náà ti ń gba ìyà oníyàjẹ́ ńkọ́? Pàṣípààrọ̀ lásán ni. Kí onítọ̀hún náà máa jìyà lọ. Àmọ́
òfin wà ní báyìí pé òun kò gbọdọ̀ yọjú sí ìgboro ilé Ifẹ̀ títí wọn ó fi tú àwọn olùyàtọ̀ sílẹ̀. Dandan ṣáà ni kí wọ́n tú wọn sílẹ̀ nígbà tí kò bá sí ẹjọ́ kan gidi tí wọ́n lè rí bá wọn rò. Nígbà tí òjò bá ti wá rọ̀ bo ọ̀rọ̀ náà, òun fúnra òun ó lè wọ àárín ìlú lọ. Bí ilé Ifẹ̀ ò sì ṣe é yọjú sí mọ́, òun á ti gbọ̀nà ibòmíràn. Ọ̀rọ̀ ọjọ́ iwájú tilẹ̀ níná. Ṣítù ló di lágẹ̀rọ̀ kalẹ̀ yìí, kò ṣeé fi sílẹ̀ lọ síbì kankan. Kò lè dáṣu, kò lè dátọ̀, ó tún padà di ọmọ àná. Bó bá ṣe pé ènìyàn lè dọ́gbọ́n dé kóòtù lọ́la ni, ìbá máa dùn o. Ènìyàn ìbá lè mọ àwọn onítọ̀hún tí ọlọ́pàá kó, ṣùgbọ́n ó mà ṣe o. Ara Àlàbá kò balẹ̀ rárá tí ilẹ̀ fi ṣú. Bákan náà ni ara kò rọ̀ ọ́ ní ọjọ́ kejì. Nígbà tí ó di àkókò ìròyìn ìrọ̀lẹ́ ní owó rẹ̀ tó tú díẹ̀. Nígbà tí rédíò sọ ìròyìn, àwọn ọ̀daràn méjì ló fojú ba ilé ẹjọ́ láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ ìfipájalè tí ó ṣẹlẹ̀ ní báǹkì Ìlàrẹ̀ nílọ́lọ́ yìí ní Ilé Ifẹ̀. Àwọn méjèèjì ni Alhaji Saminu tí àdàpè rẹ̀ ń jẹ́ Mílíọ̀níà àti Fọlọ́runṣọ́ Láwóore tí àdàpè rẹ̀ ń jẹ́ Ṣọ́bìrì. Ẹ̀sùn tí àwọn ọlọ́pàá fi kàn wọ́n ni pé wọ́n fọ́ báǹkì yìí, wọ́n sì kólé níbẹ̀. Níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ yìí, wọ́n pa àwọn ọdẹ aṣọ́de mẹ́ta tí ó fẹ́ dí wọn lọ́wọ́. Àwọn ọ̀daràn náà sọ pé àwọn kò jẹ̀bi, ọ̀la sì ni wọ́n ó tún máa bá ẹjọ́ wọn lọ. Ṣítù yíra po, ó gbin kìn. Labalábá, ta ni wọ́n ní wọ́n mú yẹn rí? Mílíọ̀níà àti Ṣọ́bìrì. Àwọn méjèèjì dákẹ́ lọ kánrin. Labalábá, ó lọ sílé. Mo fẹ́ rí ìdí àtòrí. Èmi kọ́, ó lọ. Nítorí pé funfun ni àwọn ọlọ́pàá. Wọ́n lè pa Mílíọ̀níà bẹ́yẹn, wọn ò lè pa á. Ṣé bí àwọn adájọ́ ni yóò dá? Ó lè jẹ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n ta ni kò mọ Mílíọ̀níà tẹ́lẹ̀ nílé Ifẹ̀? Bí àwọn ọlọ́pàá kò ti ṣe mú un tẹ́lẹ̀, inú àwọn ènìyàn kò dùn sí i. Kò sí ẹni tí kò ní jẹ́rìí èké kí Mílíọ̀níà lè fẹ̀yìntì gboro. Adájọ́ tí kò bá sì dá ara rẹ̀ lójú dáadáa kò lè sọ pé òun tú u sílẹ̀, pé kò sí ọ̀rọ̀ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn án, tàbí pé irọ́ ni wọ́n pa mọ́. Adájọ́ tí yóò ṣe bẹ́ẹ̀, àfi èyí tí ẹ̀rù kì í bà tàbí tí kò fọkàn sí ìyìn àwọn ènìyàn. Tipátipá ni Ṣítù fi ń sọ̀rọ̀. Ṣùgbọ́n Àlàbá mọ̀ pé òótọ́ ni ohun tí ó ń sọ. Síbẹ̀síbẹ̀, àkàlàmàgbò má jojú ọ̀rẹ́, ojú ẹni ní iyọ̀ jẹ. A kì í ṣọ́ orí olórí ká jẹ́ kí àòdì gbé tẹni lọ. Bí Ọlọ́run kò bá mú ènìyàn, ó wá sì yẹ kí olúwa rẹ̀ mú ara rẹ̀ bí. Gbọ́ mi adarí pọ́n, èmi ò lè lọ o. Ọmọ ọlọ́mọ là rán níṣẹ́ dé tòrutòru. Bí o bá lè lọ fúnra rẹ, lọ. Ìwọ ló lọ. Bí o gbàgbé ohun gbogbo, ó gbàgbé pé àwa la ṣiṣẹ́ yìí bí. Ó gbàgbé pé Mílíọ̀níà kò fọwọ́ sí lílọ wa. Ó gbàgbé pé ìwọ ló ń ṣẹ̀yẹ fún kí a tó lọ síbi iṣẹ́ yìí. Ó gbàgbé pé Mílíọ̀níà ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàwó kan nídùnrin ni. Àbí o fẹ́ sọ ọmọ ọlọ́mọdé opó ọ̀sán gangan? Ó lọ. Bí gbíngbin, bí sísè mí ni Ṣítù fi ń sọ̀rọ̀ yìí. Ìwọ sì gbàgbé pé kò tí ì pé ọ̀sẹ̀ kan tí mo jáde lẹ́wọ̀n lẹ́yìn odidi ọdún 7. Irú ẹ̀ṣẹ̀ wo lèmi ṣẹ̀ tí mo fi wẹ̀wọ̀n? Èṣù tó sọ lọ́jà, ta ni kò lè ṣe nínú ọjà? Ó wá fẹ́ gbẹ̀san lára Mílíọ̀níà àbí? Nítorí òun ló rán ọ lẹ́wọ̀n níjọ́sí. Kò burú, fúnra mi ni n ó lọ sí gboro. Bí mo kú lọ́hùn-ún kò ṣe nǹkan, ilẹ̀ ọ̀rẹ́ ò sì lè jẹ́ kí n kú. Àlàbá mọ̀ pé lílọ tóun kò léwu tó lílọ ti Ṣítù. Òun lè sáré bí ọ̀ràn bá dé ní tòun. Ṣùgbọ́n lágẹ̀rọ̀ ní Ṣítù kò lè takútú bí nǹkan bá yíwọ́. Àti pé ǹjẹ́ kìí ṣe pé òun fẹ́ yárú lára Ṣítù ni bí òun bá fi sílẹ̀. Kò burú, kí n sọ pé kí ìdí àtòrí wá, ó tì. Sọ pé mo ní kó rántí búrẹ́dì. Kó rántí búrẹ́dì. Báwo ni n ó ti ṣe rí i? Lọ sí ìta àsìn ní Mọdákẹ́kẹ́ kí o béèrè ilé Yétúndé Ayílukọ. Yóò júwe ilé ìdí àtòrí fún ọ. Kí ìdí àtòrí rántí búrẹ́dì. Àlàbá mọ̀ pé ẹnà kan nìyí, ó yé Ṣítù tó fọ́, yóò sì yé ìdí àtòrí tí yóò gbọ́. Ọ̀rọ̀ asọ̀tì ní jẹ́ kínní àná. Nítorí náà, Àlàbá gbéra ní déédé aago 8 ààbọ̀. Ó lọ sí ààyè kókà. Ó sì wọkọ̀ Ifẹ̀ níbẹ̀. Ilẹ̀ ti ṣú dáadáa. Nígbà tí ó dé Ifẹ̀, ọ̀nà ìta àsìn ni ó yà sí. Ó sì béèrè ilé Yétúndé Ayílukọ. Nígbà tí ó débẹ̀, ó bá pé wámúwámú ní ẹsẹ̀ gbogbo àwọn ènìyàn wọn pé sínú yàrá kan níbẹ̀, bíi ti ọjọ́ àríyá tí wọ́n ṣe fún òun.
ṣùgbọ́n lẹ́ẹ̀kan yìí kò sí ọtí, kò sí ìlù, kò sí orin. Rọ́rọ́ ni gbogbo wọn dákẹ́, tí wọ́n fajúro bí ìgbà tí ọ̀fọ̀ ńlá ṣẹ̀ wọ́n. Iná tí wọ́n tàn sọ́dọ̀ gan kò mọ́lẹ̀ tààrà nígbà tí Àlàbá yọ sí wọn. Ó yà á lẹ́nu pé wọn kò mọ òun. Kíákíá sì ni Àyìndé kò séwu tún kì í mọ́lẹ̀, tí ó yí ọwọ́ rẹ̀ méjèèjì sẹ́yìn, tí ó sì ń tì í ní ọ̀pọ̀npọ̀n síwájú lọ sọ́dọ̀ Ṣínà Jàtíọ́. Ṣínà ní ó rí, ó ní, Labalábá, fi sílẹ̀, kò séwu. Fi sílẹ̀, mọ́ ni, fi sílẹ̀. Ibo ni wọ́n ti gbà lọ látijọ́ yìí? Àlàbá ní, Ṣínà, ọ̀rọ̀ àṣírí wà. Ìwọ ni mo wá rí ọ ni. Àṣírí? Ilé awo tí wá láwà yìí, kò sí ọ̀rọ̀ àṣírí kankan. Sọ ohun tí o bá fẹ́ sọ. Kò sí etí tí kò gbọdọ̀ gbọ́ níhìn-ín. Àlàbá ronú kíákíá, òwí ẹ́. Aṣòro sọ bí ọ̀rọ̀. Ẹ̀yin lòun ká ṣọ́ra. Nígbà tí ẹgbẹ́ àwọn olè bá ń sọ pé kò sí àṣírí kankan láàrin àwọn, ká ṣọ́ra. Awo wo ló wà nínú ẹgbẹ́ olè? Adárípọ́n ló rán mi sí ìdí àtòrì. Mo sì ní kí n kọ́kọ́ sọ fún ọ. Ṣùgbọ́n bí o ti sọ pé ọ̀kan náà ni gbogbo yín, iṣẹ́ tí mo wá jẹ́ náà nìyẹn. Ṣínà Jàtíọ́ ní, Adárípọ́n àbó ti pè é. Ibo ló gbé rí? Mo lọ sóko wọn. Ibẹ̀ ló sì ti rán mi níṣẹ́ sí ìdí àtòrì. Ṣínà kọjú sí obìnrin tẹ́rẹ̀ kan. Ìdí àtòrì, ìwọ ni wọ́n rán ni sí o. Lọ bá ẹni tí kò bá mọ̀ ọ́n. Labalábá tí à ń ṣàríyá fún ní ọjọ́ náà nìyí. Lọ bá. Ó ṣẹ̀ṣẹ̀ fi rí ni. Kò tí mọ̀ pé kò sí àṣírí kankan láàrin wa. N kò sì bá a wí. Àwọn obìnrin kan dájúdájú, àwọn tí wọ́n jókòó ti Ṣítù lọ́jọ́ àríyá náà bẹ̀rẹ̀ sí hó gàdàgàdà. Ó dájú pé àwọn náà ìbá fẹ́ gbọ́ iṣẹ́ tí Adárípọ́n rán sí ìdí àtòrì. Ṣùgbọ́n Ṣínà pàṣẹ pé wọn ò gbọdọ̀ dìde. Wọ́n sì jókòó wọ̀ bí onílé tí olè yọ̀bọ̀n sí láàrin ọ̀gànjọ́. Bí wọ́n ti dé ẹnu ọ̀nà, Àlàbá ní, ṣé ìwọ ni ìdí àtòrì? Ìwọ ò mọ̀ mí ni. Ṣítù ní kí n sọ fún ọ pé kí o rántí búrẹ́dì o. Ìyẹn ló pè lọ́rọ̀ àṣírí. Ètò rẹ̀ náà là ń ṣe lọ́wọ́ tí ó bá wa lẹ́nu rẹ̀ yìí. Kò jù bẹ́ẹ̀ lọ rárá ni. Èsì wo ni kí n mú padà fún un? Ṣé àbá wọn ló sọ pé ó wà? Ṣé àbá mi kì? Ti sọ fún un pé ọ̀túnla ní ọjà o. Kó má gbàgbé o. Pé ọ̀túnla ní ọjà. Pé kó sì má gbàgbé, kò jù bẹ́ẹ̀ lọ. Jọ̀wọ́, ìdí àtòrì. Ibo ni ènìyàn ti lè rí ilé háyà ní ìgboro rí? Ilé báwo? Ṣé bí ọ̀dọ̀ wa náà ni ó máa bọ̀? Bí o bá ń wá ibi tí ó máa gbé. Ìbá wù mí kí n ní yàrá kan tèmi bí ó ti wù kó kéré mọ́. Ìyẹn ò kúkú le. Nírọ̀lẹ́ àná ni mo lọ sí lóko rẹ̀. Kí ni wọ́n ti ń ṣe yàrá háyà níbẹ̀? Ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo ilé ni yàrá tó ṣòfò wà níbẹ̀. Odidi ilé mìíràn gan kò sí ẹnì kankan níbẹ̀. A jẹ́ pé mo lè rí yàrá kan háyà níbẹ̀. Mo ní bí òun fẹ́ odidi ilé níbẹ̀. Ó rí, kò jù bẹ́ẹ̀ lọ. Eléyìí náà tún parí. Bẹ́ẹ̀ ni, ẹsẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run. Kábọ̀ sí orí 15 tí wọ́n pè ní ọ̀rẹ́ àpàpàǹdodo. Àlàbá jáde níbẹ̀. Kò mọ ibi tí òun lè lọ. Ó ti pinnu láti wá ibì kan tí yóò jẹ́ ibi ààbò fún òun. Ibi tí òun lè máa forí pamọ́ sí bí àkókò ìforípamọ́ bá dé. Ibi tí òun lè máa dé sí láti abà olóró. Ṣé kinní yìí ti wà ni? Kò ṣàì yàtọ̀ sí kinní yìí tèmi ni. Àti wípé àṣírí gíngín kọ́ ní ilé ìkáwọ́ ẹni ibo ni. Ó kọrí sí ọ̀nà ọmọ rẹ̀. Ó dé ìyànà lóko rẹ̀. Ó sì yà síbẹ̀. Iná ìjọba mọ́lẹ̀ rokoṣo lẹ́gbẹ̀ẹ́ méjèèjì títì níbẹ̀. Àlàbá sì ń rí àkọlé oríṣiríṣi tó fi hàn pé ààyè ilé yíyá gbé wà káàkiri. Yàrá kan, yàrá méjì, yàrá àti pálọ̀. Ààyè ṣáà wà káàkiri ni. Akáṣe. Ènìyàn a lè máa bèrè yàrá híháyà kiri lóru báyìí bí? Bí olúwa rẹ̀ kò bá wá ọ̀ràn mọ́ yàrá àgbẹ̀bẹ̀, a jẹ́ pé òun ní àkọsílẹ̀ mímọ́ lọ́dọ̀ ìjọba. Ó gbà pé òun kò gbọdọ̀ fi ìfura bẹ̀rẹ̀ ilé wíwá. Bí òun bá jí láàárọ̀ ọ̀la tí òun ń wá ilé gbígbé kiri, òun ò rí yàrá kan tí yóò tẹ́ òun lọ́rùn nínú gbogbo àwọn tí òun ti kófìrí wọ̀nyí. Àdúgbò yìí tilẹ̀ dára tán, ó tún dára sí i. Ó ya ilé ọtí kan lọ nítòsí, ó sì bẹ̀rẹ̀ sí mutí bí ẹni mu mi. Àti bíà o, àti wísíkì o, àmupọ̀ ló mu wọ́n.
tó fi di pé tipátipá ló fi ríran nígbà tí ó yá. Báibái ní ojú rẹ̀ méjèèjì ń ṣe nígbà tí ó di pé àjíjìn tí àwọn onílé ọtí fẹ́ tilẹ̀kùn ilé ọtí wọn. Ó dìde nílẹ̀, ó sì ń ta gbọ̀ngbọ̀n lọ sọ́nà ojú ọ̀nà. Báyìí ni ó ṣe jáde. Báyìí ni ó sì ń ṣe títí ó fi rí takisí kan tí ó gbé dé Arùbíìdì. Ní Arùbíìdì kò tètè rí mọ́tò tí yóò gbé lọ sí ààyè kókà. Nígbà tí ó sì tún dé ààyè kókà, ojú rẹ̀ kò tí ì dá tán nínú ọtí tí ó ti gbọ́n mu. Títẹsẹ̀ bọsẹ̀ ló ń tẹsẹ̀ bọsẹ̀ tí ó fi rìn láti ìyànà dé àbá olóró. Kí ó tó wọ àbá olóró, ó gbọ́ tí àkùkọ kan ń kọ. Kò mọ̀ pé ó pẹ́ tí àkùkọ ti ń kọ tẹ́lẹ̀. Àfi ìgbà tí ó wo aago ọwọ́ rẹ̀ tó rí pé aago 5 ti fẹ́rẹ̀ lù. Ilẹ̀ mọ́ lọ. Bí ó ti dé àbá tí ó fẹ́ wọnú ilé, ó gbọ́ ohùn ènìyàn nínú ilé. Obìnrin kan bá Ṣítù sọ̀rọ̀. Àlàbá dé ẹnu ọ̀nà. Ó dúró. Bí wọ́n bá sọ̀rọ̀ díẹ̀ nínú ilé, wọn á tún dákẹ́ díẹ̀. Àlàbá kì í mọ ohun tí ó jẹ́ kí wọ́n dákẹ́, ṣùgbọ́n kókó ohun tí ó gbọ́ lẹ́nu wọn nìyí. Bá ó ti ṣe gan nìyẹn, kò jù bẹ́ẹ̀ lọ. Báyìí ni ọgbọ́n là á dá. Ìwọ dọ́gbọ́n kí o máa tàn, fi gbogbo ara rẹ fún pátápátá. Ṣó yé ọ? Bí ààyè bá fẹ́ ṣí sílẹ̀ pàápàá, má ṣe ṣàrà. Ṣó o gbọ́? Ṣó yé ọ dáadáa? Má jẹ́ kó fura rárá títí yóò fi bẹ̀ hàn ọ́. Obìnrin ṣáà ni ọ́, ó yẹ kí o mọ gbogbo ọ̀nà tí o lè fi mú un. Ìwọ fúnra rẹ ò ṣe ti béèrè lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀. Ó mọ ọgbọ́n mi ni. Mò ń díbọ́n lọ́wọ́ náà ni. Kò mọ̀ pé ìrora mi kò tó bí mo ti ń kẹ́ra. Ó tilẹ̀ ṣe bí n kò lè dìde rárá ni. Bẹ́ẹ̀ sì ni títàn ni mò ń tàn títí n ò fi fojú kàn ọ́. Ṣé kí èmi wá di aṣẹ́wó Àlàbá? Kí ìwọ lè rí owó ọwọ́ rẹ̀ gbà. Ṣé bí a ó jọ pín ni èmi rẹ bíi tàná? Wò ó, ògún rèé. Kí ló ń fi mí pè rí? Èmi pẹ̀lú rẹ ó dìjọ pín. Lójú ìdí àràbà, lójú ìdí arẹrẹ, lójú ìdí òsè, lójú ìdí ayùnrẹ́. Èmi ò gbẹ̀tàn ní tèmi o, kò jù bẹ́ẹ̀ lọ. Wò ó, ògún rèé ṣẹ́, ẹ̀tàn kan rárá. Sísálà ó jọ sá lọ bí a bá ti mọ ibi tí ó gbé owó náà pamọ́ sí. Tí a ó gbé sá lọ ní tiwa, bó ṣe Kàdúná, bó sì ṣe Kàlàbá, kí ọ̀nà ṣáàjìn, ká lọ farapamọ́ lọ́hùn, ká jọ máa gbádùn ara wa, ká sì máa gbádùn owó ọ̀hún. Bí mo ti ń fojú wo owó tó wà nínú àpótí yẹn, bí kò bá sí nǹkan mìíràn níbẹ̀, bí à ń ná àpò owó 10 lójoojúmọ́, àrọ́mọdọ́mọ ọmọ wa kò lè ná tán. A jẹ́ pé o tilẹ̀ ti pinnu láti fẹ́ mi ṣaya, pé o sì ní mú ọ̀kankan nínú àwọn alákọ̀rí yẹn dání pẹ̀lú mi. Ògún gbọ́. A jẹ́ pé kò burú. N ó mọ gbogbo ọgbọ́n tí n ó lò pẹ̀lú rẹ̀. Ó ní ibi tí mo lè fara sílẹ̀ fún dé o. Kì í ṣe pé n ó lọ máa ba ara mi jẹ́ lọ́dọ̀ rẹ̀ o. Èmi kì í ṣe 3 kọ́bọ̀, àmọ́ n ó gba gbogbo owó ọ̀hún lọ́wọ́ rẹ̀ pátápátá tí kò ní kù kọ́bọ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Ó dọwọ́ rẹ o, ìdí àtòrí mi. Tètè wá máa lọ, ilẹ̀ mọ́ bọ̀. Má sì jẹ́ kí ó fura pé o ti wá sí yìí tàbí pé à ń ríra wa o. Làákàyè ni kí o lò. Òye ti ń là díẹ̀díẹ̀ nígbà tí wọ́n parí ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Àkùkọ ti kọ́, ó ti fẹ́rẹ̀ sú wọn. Àlàbá lọ sí ẹnu ọ̀nà, ó dúró. Ó mọ̀ pé pípadé lásán ni wọ́n pa ilẹ̀kùn dé o, pé wọn kò tì í. Síbẹ̀síbẹ̀, ó ṣe bí ẹni tó ti mutí yó, ó ti ń kanlẹ̀kùn lákọlákọ. Ta nìyẹn? Ṣílẹ̀kùn jọ̀ọ́ jàre, adarí pọ́n, ọ̀wù. Ó dákẹ́ ọ̀rọ̀ sísọ nínú ilé. Ẹnikẹ́ni kò sọ̀rọ̀ mọ́. Adarí pọ́n tún ti ń díbọ́n. Ó ti tún ń ṣe bí aláìlágbára. Hùnùhùnù òun lásán ni Àlàbá tún ń gbọ́. Àlàbá ṣílẹ̀kùn. Ó sọ mọ́ ògiri tagbára. Gbogbo ilé sì mì tìtì. Ó ń ta gẹ̀ẹ́gẹ̀ẹ́ lọ sọ́dọ̀ wọn. Àbò lálejò, adarí pọ́n, òjíṣẹ́ rẹ̀ dọ́ba nífẹ̀ẹ́. Ibi tó rán mi dé, mo jẹ́ ẹ débẹ̀ pẹ̀lú. Àti búrẹ́dì o, àti àtòrí tí o ní kí wọ́n bá ọ já wá, mo jíṣẹ́ pátápátá. Ṣùgbọ́n àwọn ìnàkí kan báyìí bò mí níbẹ̀. Wọ́n lu tọ̀lá sílẹ̀ sí mi lára. Mo bá ní orí wọn ò dáa. Mo bú ìyá tó bí wọn lọ́kọ̀ọ̀kan. Mo sì bú bàbá tó ṣẹ̀ wọ́n. Mo ní àwọn kọ́ ni mo bá lọ́rọ̀.
Mo ní ìdí ìdí ọ̀rẹ́ àbí pàṣán ló tilẹ̀ pé ni. O mo wá ní ìdí ọ̀ràn lèmi ń béèrè ní tèmi. Ni wọ́n bá fàyọ jáde láàrin wọn. Mo ní kí ó má kó bá àwọn ojàre. Nígbà tí mo wá rí mo ní ìwọ ìdí kí ló ń jẹ́? Mo ní ọ̀gá rẹ ló ní kí o ra búrẹ́dì ránṣẹ́ sí òun o. Ló bá ní àfi bó bá di ọjọ́ ọjà níjọ́ mẹ́rin. Mo ní kó sọ fún àwọn yòókù rẹ̀ pé ebi ń pa ọ̀gá wọn o. Gbogbo wọn bá pa lọ́lọ́ títí mo fi jáde ní tèmi. Kí ni mo jáde sí? Àfi pẹ̀kí tí mo ṣe pẹ̀lú Dáramọ́lá tí n kò tíì rí fún nǹkan bí ọdún mẹ́wàá. Ló bá mú mi ya ilé ọtí lọ. Hòtẹ́ẹ̀lì ni mo ṣáà wà látìgbà náà. Tipátipá ni mo fi sá kúrò níbẹ̀. Ìnáwó ọ̀hún má kà wọ́n wọ adarí pọ́n. Ṣé ìgbà àpọ́njú là á mọ̀ rẹ̀? Ojú ò pọ́n mi ní tèmi o. Àmọ́ mo ṣetán fìlà méjì lọ́dọ̀ ọ̀rẹ́ mi. Ẹ̀ẹ̀kan náà ló ṣe bí ẹni pé òun ṣẹ̀ṣẹ̀ rí ìdí àtòrí. Òun sì dààmú. Ó dákẹ́ jẹ́. Ó fọwọ́ bonu. Ó ní arárí pọ́n. Ẹja máa sòótọ́. Nǹkan tẹ́nìyàn ìfi purọ́ nìyí o. Wò ó. Obìnrin yìí wà níbẹ̀ tí mo fi ń jíṣẹ́ fún wọn lọ́hùn. Àbí ò tilẹ̀ dá mi mọ̀ yàtọ̀. Àlàbá gùnfẹ̀ ó ní mo ṣáà mọ̀ pé o wà níbẹ̀. Ó ń jatí ju bí ọtí ti ń pa á lọ. Ní ti òdodo ọtí ti dá lójú rẹ̀ ní káwí. Ṣé nítorí tí mo ti pààrọ̀ aṣọ ló fi dá mi mọ̀ mọ́? Àbí àmúmọ́yè ló sì mutí lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ ni? Ó rẹ́rìn músẹ́. Kinní kan ni. Èmi ò mutí o. Gbogbo tí mò ń wí yìí bí ènìyàn bí mi lọ́la kò ní gbàgbé ẹyọ kan níbẹ̀. Mo ní mo rí Ọlọ́run. Àbírọ́ ni mo pa. Ṣé o ṣáà lọ sọ́nà lóko rẹ bí mo ti júwe? Àbọ̀ tí ò jẹ́ o lọ mọ́. O ṣeun. Ìwọ ni mo débẹ̀. O ṣeun. Ṣé o sì rí ọ̀kan tó bá mu? Tó Dáramọ́lá ó mà jẹ́ o. Ìgbà tí mo kúrò ní hòtẹ́ẹ̀lì ni mo tó dáná ọ̀hún. Mo rí àkọlé gbogbo níbẹ̀. Ṣùgbọ́n èmi ò lè jẹ́ kí ẹnikẹ́ni jàn mí ní kóńdó. Ibi tí mo bá gbé ń kànlẹ̀kùn lóru. Pé kí wọ́n wá máa fi yàrá inú ilé wọn hàn mí. A kì í pe ni lólè tán. Ká sì máa gbé ọmọ ẹran jó. Ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún mà náwó o. Ṣé ìrínisí nìsọni lọ́jọ́? Ìgbà wo ló tún fẹ́ padà sí gbòòrò rí? Nǹkan fojú kan ṣítù báyìí náà ni. Kí wá lọ fi orí ilé wíwá tì síbì kan. Àbí kí n dúró dè ọ́ ká jọ máa lọ? Èwo ló gún mi? Mọ́tò ni mo wọ̀. N ò ní pọ̀n ọ́. Èyí tó bá wù ọ́ ni ó ṣe. Àlàbá fojú wo gbogbo yàrá náà yípo. Ó rí pé ẹ̀wù àwọ̀tẹ́lẹ̀ òun nìkan ni nǹkan tí ó ní nínú yàrá náà. Ó wà lórí ìkọ́. Àlàbá nawọ́ rẹ̀. Kí lọ gbé èyí fún alágbàfọ̀ nígboro. Bí mo sì tún dọ̀hún. Àfojú sílẹ̀. Àwo bí ilẹ̀ bá ti rí. Bí àwọn lè mọ ọ̀nà tí wọ́n mú pọ̀n. Nìyẹn ò ṣáà lè jókòó kalẹ̀ báyìí. Ó máa wo adarí pọ́n lójú lójoojúmọ́. Ó yẹ kí ènìyàn wá nǹkan kan ṣe. Àbí? Ṣé o fẹ́ fi mí sílẹ̀ lórí àìsàn báyìí ni? Labalábá. Kì í ṣe pé kí n ṣí kúrò níyìn pátápátá. Nǹkan lọ wo ilẹ̀ wò náà ni. Kí ni wọ́n máa jẹ nígboro? Tí mo bá ṣí sọ́hùn. Mo sì mọ̀ pé ọ̀wọ́ ìgbà tí n kò fi ní sí nìyí. Ìmírín ó máa ṣe ojúde mi. Ó máa tọ́jú rẹ dáadáa. Ó tilẹ̀ lè máa wá síyìn wá sùn lálaalẹ́ pẹ̀lú. Ó ṣe bí ẹni pé ó mú ọtí tí ń pa mọ́ra ni. Ó ń gùnfẹ̀. Ó fẹ́rẹ̀ lè máa pòfóló. Bó bá dìde, alọ́dàn ẹ̀yìn lórí ìdúró. Afọwọ́lé ògiri bí ẹni tí ń ṣubú lọ. Ó tún ta gẹ̀ẹ́gẹ̀ẹ́ lọ sọ́nà òde láì fọhùn mọ́. Ṣé ó fi bẹ́ẹ̀ lọ ní tòótọ́ ni? Àlàbá kò dáhùn. Kò burú. Jẹ́ kí n tún rí ọ lónìí yìí náà o. Mò ń bọ̀ ṣẹ́, àbí? Ó jáde. Kò wẹ̀yìn. Ó ń lọ sọ́nà àyè kúkà. Inú rẹ̀ kún fún oríṣiríṣi èrò. Rí ọ̀tẹ̀ tútù. Ilé ayé yìí mà le o. Ẹni tó rán ni níṣẹ́. Ká tó dé tó ń dìtẹ̀ mọ́ ni. Wọ́n ń gbìmọ̀ pọ̀ láti kọjú òun sí oòrùn alẹ́. Ó ṣẹ̀ṣẹ̀ kọjá Ayékẹ́mi díẹ̀ ni ó ń gbọ́ tí ẹnìkan ń pè é látẹ̀yìn. Lábalábá,
Labalábá, hmm, ta ló ń pe labalábá? Ọ̀rọ̀ rèé o. Ọ̀rọ̀ ti di ọ̀tẹ̀. Ẹ̀jẹ̀ láyé gbà. Ojú la rí. Ọ̀rẹ́ ò dénú. Ó ní àṣé. Ọlọ́bẹ̀ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa jẹ́, a dúpẹ́ lọ́wọ́ yín. Àjọṣe wa ò ní bàjẹ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá. Láfíánù yín ò ní di, àwa náà ò ní tẹnu gbó lọ bí ọwọ́. Ọ̀rẹ́ àpàpàǹdodo láwa orí kẹẹ̀ẹ́dógún. Ojú ìwé kẹrìnléláàádọ́jọ sì ni. Ìwé bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkédìjí tí wọ́n pè ní Atótó Arére. Yorùbá dùn ká Atótó Arére. Atótó Arére Yorùbá dùn ká. Bùkọ́lá Ọ̀ṣunwòyí ni. Ọmọ bíbí owó làbí ni mí. Mo lémi ní ṣàró àwọn gá oníbó ẹja ṣàró gbágbà yí àwọ̀ àtàrúgbó ṣe lógi ọmọ ṣàró ọ̀gbọ́n tuntun tẹ̀rùn oníbó àwọ̀ ọ̀wọ́ tán ibi gbogbo ní jẹ́ lómi lómi. Títí gbà míì táwùtún láǹfààní àti máa pàdé Àgídìmàlàjà awo Ilé Ifẹ̀. Awo nígbà òun gbọ̀wọ́. Báwo bá gbáwo ń gbọ̀wọ́ awo àtẹ awo àfàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ àṣẹ. Máa bá wa láìkì kẹ́ máa kọ́mẹ̀ntì kẹ́ máa share kẹ́ tó máa subscribe sí. Ó dìgbà kan náà. Thank you.